a wí fún yín tó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ ẹ sì lẹ́ẹ̀gbà. A wí 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 afọ̀fọ̀fọ̀ ẹlẹ́ẹ̀gbọ́, agbélù sílẹ̀ atúnfẹnu wí, àpótí alákàrà ṣábíáwó ọ̀tàn bí ọ̀tàn báyìí. Ilẹ̀ Yorùbá wá di ibi tó jẹ́ wípé àwọn agbésùmọ̀mí tó di wípé kí wọ́n máa wọlé báyìí, kí wọ́n wọlé tọba, kán wọlé tọ̀jòyè. Nílẹ̀ abínibí bàbá ńlá tiwa. Ọmọ Yorùbá akutupohu lálàálù gọ̀ǹgọ̀ sọ. Ẹ wá wo àrà tí àwọn Iswap dá lókè Ògùn. Ṣé ẹ gbàgbé? Tẹ́ ẹ bá gbàgbé ẹja rárá wa létí. Ẹ wo bí wọ́n ṣe wọlé tí wọ́n pa kábíyèsí ìlú ní ìpínlẹ̀ Ondo, tí wọ́n pa bàbá yìí nípa ìfọnáfọnṣu. Bí wọ́n ṣe pa bàbá yìí tó tún jẹ́ pé bàbá yìí tó jẹ́ akíkanjú, akọni tí wọ́n ń pè ní Oòduà gangan ni bàbá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi máa ń sọ pé akíkanjú kan ò lè dógunṣẹ́ àtìlẹ́yìn lọ́pọ̀. Lẹ́yìn tí bàbá ti lo gbogbo àwọn agbára tí wọ́n yìnbọn tíbọn ọ̀ràn, ẹ jọ̀ọ́ níbo ni àwọn ẹ̀ṣọ́ tó ń ṣọ́ bàbá yìí wà? Ẹ gbọ́, níbo ni àwọn aráàlú wà nígbà tákòókò yìí? Níbo ni àwọn Àmọ̀tẹ́kùn, àwọn ọlọ́pàá tẹ́ ń wò yìí, níbo ni wọ́n wà nírú àsìkò yìí tí wọ́n ṣe ìkọlù fún bàbá yìí? Àmọ́ ẹ jẹ́ ká mọ̀ kó máa yé gbogbo èèyàn wípé jẹ́ kí n sọ pé àdúrà àbẹ́pè ni ká máa fún àwọn èèyàn tí wọ́n fi tipátipá gbégún mi wọlé. Torí mo sọ fún yín níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé ọjọ́ tí wọ́n ti gbégún mi wọlé Yorùbá, ọ̀rọ̀ wa ti dàbí ọ̀rọ̀ èṣù, Sátánì àti Ọlọ́run. Sátánì èyí tí wọ́n pè ní Lúsíférì àtọlọ́run. Wípé ìwé mímọ́ sọ pé nígbà tí Lúsífà tó máa wọ padà wá sínú ayé, Ọlọ́run pariwo pé ègbé ni fún ayé torí pé Lúsíférì ti dé. Ọ̀rọ̀ Yorùbá dàbí ohun tá a lè sọ wípé ègbé. Ẹ farabalẹ̀, ẹ rí gbogbo ẹ̀ gbọ́ dáadáa, ẹ sì rí wò bí ìran. Ègbé ni fún ìran Yorùbá ní kété tí àwọn ẹlẹ́sìn alákatakítí tí wọ́n ti gbégún mi wọlé Yorùbá. Bẹ́ẹ̀ bá gbàgbé, láti gbà yìí lára ò ti rokùn tára ọ̀rọ̀ adìrẹ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí wọ́n bá rí Fúlàní ajínigbé lónìí, bẹ́ẹ̀ ni wọ́n ò rí àwọn kan tí wọ́n ń pera wọn tí wọ́n ń ṣe gbábí làǹlà ní làǹlà o, tó jẹ́ pé àmì ni wọ́n. Bákan náà bẹ́ẹ̀ làwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń gbé Sultan of Sokoto tí wọ́n gbé wọn wọlé. Ní àwọn tí wọn ò rí ilé tí wọ́n tò, àwa kó wọn wọlé Yorùbá. Ẹ wò ó, kò sí ibi tí ọ̀rọ̀ yìí ń lọ yìí, ó ti di pé kò sí ẹni tí ò ní kàn. Màkànmákàn, ó ti di màkànmákàn báyìí. Tó oyè kàn, èyí tó kanra Ọ̀yọ́ ó ń bọ̀ wá kanra Ẹdẹ, tó kanra Ìwó ó ń bọ̀ wá kanra Ẹdẹ. Eléyìí tí ẹ ti ń kan gbogbo èèyàn báyìí, torí pé lọ́wọ́lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn Iswap àwọn ti kóra wọn jọ láti wọlé ní àti ọ̀nà Ṣakí lọ́hùn-ún. Ìyẹn mọ̀ pé bọ́dà kan wà lọ́hùn-ún, ẹ̀ ó ti yé yín. Kò sì sí nǹkan méjì tí wọ́n fẹ́ ṣe ni pé àwọn náà fẹ́ gbalẹ̀. Ṣé wọn pé tá a bá ń sọ̀rọ̀ terrorist nílẹ̀ Nàìjíríà, oríṣiríṣi ni wọ́n. Iswap wà, Boko Haram wà, kìnìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀. Now ẹ wo àrà tí wọ́n dá ní ìwòye ìjẹta. Ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ wípé ìlú kan ń bẹ tí wọ́n ń pè ní Òkè Àmù àti Ìpàpó. Ìlú yìí wà tá a bá ti kúrò nílùú Ìṣẹ́yìn
ẹ jẹ́ kí n gbé yín rìnrìn àjò díẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa kó lè bá yé ọ̀pọ̀lọpọ̀. ẹ jẹ́ á wọlé láti Abẹ́òkúta àákan ìlú tí wọ́n pè ní ìlú Igbóọrà. Nínú àwọn ìlú tó tóbi mo fẹ́ mẹ́nubà Igbóọrà. Lẹ́yìn Igbóọrà a máa kan bìkan ìlú kan tí wọ́n pè ní Màyá. Ọjà yìí pọ́pùlà gbogbo àgbáyé ni wọ́n mọ̀ ọ́n. Lẹ́yìn à ń lọ sí kí lorúkọ Àwáyè. Tá a bá kúrò ní Àwáyè, ìlú kan ń bẹ tá a bá ti kúrò láwáyè, àwọn Fúlàní ló níbẹ̀. 85% àwọn tó wà nílùú yìí Fúlàní ni wọ́n. ẹ lọ kọ̀ǹfàmù ẹ̀. bàbá wa kúrò nílùú yìí à ń lọ sílùú Ìsẹ́yìn. orò ọmọ ẹbẹ dí mo kọ bèrè kó tó wọ̀ ìlú ẹ̀yẹ kìkì ẹ̀gàn. bẹ́ẹ̀ bá ti kúrò ní Ìsẹ́yìn, ọ̀nà kan lọ lápá òsì, ìkan lọ straight. èyí tó lọ straight yìí ló lọ sí Ṣakí, Igboho àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n a máa kan ìlú kan tí wọ́n ń pè ní Ìpàpó. arákùnrin kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní Matthew 7:7 ọmọ Àmọ̀tẹ́kùn ni, tó sì jẹ́ pé ó gbó lójú ó gbó lẹ́nu, tó sì jẹ́ pé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn olóyè Sunday Adéyẹmọ. àmọ́ ilẹ̀ jì mọ́ Matthew 7:7 lẹ́sẹ̀ lọ́jọ́ ajé tó kọjá yìí gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. wọ́n a máa parákùnrin yìí ní Matthew 7:7. mo ní ilẹ̀ ṣàdédé jì mọ́ lẹ́sẹ̀, ó ṣubú lójú ogun nígbà tí àwọn agbésùmọ̀mí tí wọ́n wọ ìlú wọn. ẹ farabalẹ̀ dáadáa. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìpè ló gbà àti gẹ́gẹ́ bí akọni iṣẹ́ tó ṣe wípé Matthew ó ní hàn máa bọ̀, nǹkan báyìí ṣẹlẹ̀ nílùú bàbá tó bí ẹ. ọmọkùnrin yìí ta mọ́ra kọjá lọ síbẹ̀. àmọ́ àṣé wọ́n ti ṣẹ́bàlùmọ̀ dé. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Mákindé àti kábíyèsí Aláàfin Ọ̀yọ́, lóòótọ́ bàbá kábíyèsí ti sọ̀rọ̀. wọ́n ti ní ṣé ohun tó kàn wọ́n kù ní ètò ààbò. mo rò pé bàbá ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. ọ̀dọ̀ bàbá yìí ò fìgbà kan dákẹ́ lórí ètò ààbò tẹ́lẹ̀. ṣùgbọ́n gómìnà Ṣèyí Mákindé, ẹ̀yin bísí láti máa fún àwọn kábíyèsí ládé. agbésùmọ̀mí ó sì ń pa wọ́n tán lọ nípínlẹ̀ Ọ̀yọ́. wọ́n ti ṣá Matthew 7:7 bolẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, nílùú Ìpàpó, tó jẹ́ ọmọ Àmọ̀tẹ́kùn. ìlú ló kókó oore tó nítorí arákùnrin yìí, torí wípé igi ńlá kan ni láàrin àwọn ẹ̀ṣọ́ tó ń bẹ nílùú. bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe èyí tí wọ́n fi lè lọ ká irú kábíyèsí tí wọ́n pa nípínlẹ̀ Ondo yìí, tí wọ́n fi pa. ṣé wá rí i wípé àwọn àsọtẹ́lẹ̀ àwọn wòlíì tá à ń gbé wá, àsọtẹ́lẹ̀ wọn ń ṣẹ. ní pé yóò tó àsìkò tó jẹ́ wípé àwọn agbésùmọ̀mí wọ́n máa wọlé tó ẹ̀yìn kábíyèsí wa. torí irú bàbá yìí tó bá jẹ́ pé ọta àbọ̀ kan lọ́gbà, èmi máa bá wọn sọ pé kábíyèsí yìí ọba oníndómì ni, oní spaghetti, àwọn kábíyèsí ọba oní ṣàwámà. àmọ́ kábíyèsí yìí ìbílẹ̀ ni bàbá. ṣùgbọ́n akíkanjú ò lè dógún ṣẹ́, àtìlẹ́yìn pọ̀. ẹ wo ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. ẹ wo ariwo tó pa lọ́jọ́ kìíní àná. torí ní ìsín ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ pé Sunday sọ pé òun darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú. ta ni ó jagun fún wọn?
bí ọba jagun fún yín ẹ̀yin náà ẹ jà fúnra yín. bó nírèsé adéyẹmọ ọba tó bá kọ̀ tí òfin gbá mọ́ èyí tó ti fílẹ̀ kò lè parun. ibi tó ti bá a dé yìí ẹ̀yin náà kẹlòmíín náà gbé abàlá nítorí kí ló ń ṣe bòlú ẹ̀ tí òòrùn gbẹ́ ṣe bẹ́ẹ̀ ni ẹni olóye lòye yé ni. ìran Yorùbá tí mo bá ń sọ̀rọ̀ tí mo ń sọ fún yín pé ẹ ṣe jẹ́ kí àwọn kábíyèsí yìí ẹ̀yin kábíyèsí wa ẹ túbọ̀ dìde kó tó pẹ́ báyìí. ìgbà ohun tó bá fi mú kí atẹ́gùn kó máa gbé kòkó lọ ẹni bá sálá fún ẹ sọ fún kó má ṣàsùnpìyè o. tó bá ṣe é ṣe kí wọ́n gbé kábíyèsí ọba ní ìtagẹmọ àbí nǹkan nípínlẹ̀ Ondo yìí kí wọ́n rí i pé lẹ́yìn tí wọ́n gbé bàbá yìí wọn ò rí gbé wọ́n tì í kò tì wọ́n ìbọn ràn án kí wọ́n tó fọ́ nǹkan mọ́ bàbá lórí. tí wọ́n bá lè wọlé tọrú kábíyèsí yìí tí wọ́n sì jẹ lọ èmi ò rí pápá kẹ́tùkùn gbọ́ nílẹ̀ Yorùbá tí ọwọ́ àwọn ará bí yóò lè mú mọ́. bó ti mú kẹ́ kó ọlọ́pàá jọ tó ọlọ́pàá mélòó níjọba àpapọ̀ fún yín kan ẹ̀ṣọ́ aláàbò bíi Àmọ̀tẹ́kùn mélòó ni local government fún yín mélòó ni state fún yín nígbà tí àwọn 50 bá wọlé lásán gbogbo wọn máa sá lọ ni àti pé irú irinṣẹ́ wo ló wà lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ tiyín tí wọ́n fún yín bí èyí tó wà lọ́wọ́ àwọn ẹ wo àwọn Iswap tí wọ́n display bá fi hàn yín wọ́n kó irinṣẹ́ wọn jáde ní irinṣẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ acquire láti kojú ogun dalẹ̀ Nàìjíríà a sì sọ pé orílẹ̀-èdè yìí iná ẹ̀ láwà kábíyèsí míì ti kú báyìí kì í ṣèpè ẹlòmíì ó sì lọ látọwọ́ àwọn báńdíìtì gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ nípa bàbá yìí wọ́n ní bàbá yìí jẹ́ nìkan nínú àwọn kábíyèsí tó máa ń dìde lòdì sẹ́ni tí wọ́n bá ti ń pè ní criminality ládùúgbò ẹ̀ bóyá báńdíìtì ni o bóyá kò báńdíìtì ni o bóyá kankan ń tí ì bá jẹ́ kábíyèsí yìí ó gbójú ó gbóyà ó gbónu àbájọ tí wọ́n fi ṣá a balẹ̀ bíi ti ọ̀gẹ̀dẹ̀. àrà wo ni gómìnà ìpínlẹ̀ Ondo ń dá Lucky Ayédatiwa lórí ètò ààbò. now àbí 2027 pé 26 nìbò tí wọ́n àbígbà wo ẹ̀dọ́nà ní ìṣolóṣèlú ní ìfọ́lòṣèlú. àmọ́ síbẹ̀ náà kò sọ́gbọ́n ẹ̀ ni wọ́n ó dìbò bí wọn ò di gbogbo òbò lọ́dọ̀ wọn náà lọ́dún 2026 27 wọn ó dìbò ààrẹ. alright tí wọ́n bá máa dìbò ààrẹ ṣé eléyìí rí ẹ̀ lẹ́sà ìlú wa sì ti bàjẹ́ wọ́n ti fẹ́ pa àwọn tó wà lóògbé tán wọ́n ti pa àwọn ọmọ báyìí wọ́n náwó mú àwọn bàbá ìpínlẹ̀ Ondo yìí náà ní ohun àbí Èkìtì ní ti jọ́sí tí wọ́n pa ọba méjì láàrin ọjọ́ kan ṣo tó jẹ́ nínú mẹ́ta orí ló fẹ́ nìkan yọ orí àti pé kò fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá kò fi jẹun. òun dùyọ ó tabọ́ lọ́jọ́ náà lọ́hùn. ẹ wá wo èrò gbígbà nílé kábíyèsí tí wọ́n pa kábíyèsí yìí nípa tẹ pa á tán ṣé wọ́n gbókùú ẹ̀ lọ́wọ́ gbé lọ wọ́n fẹ́ gbé bàbá yìí lọ kí wọ́n máa béèrè ransom lọ́wọ́ aráàlú.
ìjẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo àrà wo lẹ dá? Ẹ̀yin gómìnà tẹ́ ẹ wà nípínlẹ̀ ilẹ̀ Yorùbá, mo máa ń sọ fún yín ìlú kan wà táàánú wọn ṣe mí jù, ìpínlẹ̀ Èkó ni. bó bẹ́ẹ̀ bá wí wọn ní Èkó is safe, all right, mo gbàdúrà pé kó safe, ṣùgbọ́n ní bá wọ ìlú Èkó wàá mọ̀ wípé torí gbogbo lónìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn súnmọ́súnmọ́ terrorist ló wà ńbẹ̀. bẹ́ẹ̀ nípínlẹ̀ Ògùn, àwọn ló ń gun ọ̀kadà, àwọn ló ń wa márúwá, àwọn ló ń wa mọ́tò gbòòrò, àwọn náà ti di kí náà pé union, wọ́n ti yànyàn sáàrin wọn. àwọn ló dominate ọjà. ẹ bá dẹ́kọ̀ọ́ mile 12 àwọn ni, ilé epo ọjà àwọn kúnbẹ̀. ibi tí àwọn Igbo wà yìí, Ládìpọ̀, trade fair, Alábà, Ràgó, Alábà international wọ́n wà ńbẹ̀. àmọ́ àìkíyèsára jẹ́ náà kọ́ ló máa pa ìran Yorùbá mú báyìí. torí wípé ẹ wo ọ̀nà tí wọ́n ń gbà wọlé everyday ní gbogbo ojoojúmọ́ tí wọ́n ń wà wọ́n wọlé, tí ò sì sí ẹni tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò. ọ̀nà wo láti ẹ̀gbà yẹ̀ wọ́n lọ́wọ́ wò? nígbà jẹ́rú àsìkò tá a wà yìí, àwọn náà ń gba PVN àbí kílẹ̀ gbà tẹ́ ẹ fi ń dìbò, permanent voters card, PVC. àjèjì gbòdògbò, ọmọ Mali, ọmọ South Africa, ọmọ Niger yóò wọ̀lú tiwa wá. torí kíni? torí wọ́n fẹ́ lé Bọ́lá Tinubu. àwọn èèyàn yìí wọ́n sì ń kó wọn wọlé, ṣùgbọ́n ibi yòówù tí wọ́n bá wọlé, ohun tó kan èmi jù, tó jẹ mí lógún jù, òun ni ìran Yorùbá. ẹ jẹ́ kí wọ́n wọlé sí Kánò, ẹ jẹ́ kí wọ́n wọlé sí Kaduna, Kasimba, kán wọlé sí Àbújá. ilé bàbá mi ò débẹ̀, ilẹ̀ ìran mi kankan ò débẹ̀. wọ́n wá ń form association, àwọn náà ń group ara wọn. báwọn olóṣèlú bá ti rí wọn, ó dọ̀dọ̀ wọn. ọ̀yá àwọn àgbọn kódà wọ́n á gbé oúnjẹ ọmọ, wọ́n ń gbé fájá. ọ̀yá ẹ fún wọn ní gíláàsì ojú lọ́fẹ̀ẹ́, ẹ fún wọn léléyìí lọ́fẹ̀ẹ́, ẹ fún wọn nítọ̀hún lọ́fẹ̀ẹ́. àwọn gómìnà tí wọ́n gba owó lọ́hùn, wọn ò rí nǹkan fowó ṣe. ẹ gbọ́, kò sí nǹkan tó fẹ́ fowó ṣe, torí àwọn tó fẹ́ ná fún wọn ti sá wá bí. àwọn tí wọ́n fẹ́ ná owó yẹn fún, àwọn ti sá wá sọ́dọ̀ wa bí láti wá gba owó lọ́wọ́ wa. ẹ̀tọ́ tiwa láti máa pín. orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. mo sọ láìmọye ìgbà, and I'm still saying it, mo sì ń sọ bẹ́ẹ̀ wípé Tinubu máa ṣàṣeyọrí, ṣùgbọ́n àṣeyọrí kan ṣo tí ó ṣe, tí ó rẹwà, tí ó dára jù, òun lórílẹ̀-èdè Yorùbá. ó ti ṣèkan, ó ti fún wa lólóyè Sunday Adéyẹmọ lọ́fẹ̀ẹ́ lálàáfíà, wípé kó padà wálé. bí èèyàn kan sì halẹ̀, tó fẹsẹ̀ halẹ̀, tó forí dólẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ọmọ Adéyẹmọ ti padà dé. now bọ̀ nǹkan tí mo ń gbìyànjú àti jẹ́ kó yé àwa tá à ń gbọ́ mi lásìkò yìí ni wípé àṣeyọrí tó kù òun ni torílẹ̀-èdè Yorùbá. ikú tó pa lẹ́dìẹ
kó má bàa wá pa eléwúrẹ́. Ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá, etí yín mélòó? Etí yín mélòó? Bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, Aláàfin Ọ̀yọ́, ọba Adéwọ̀yọ́ ọlọ́rọ̀ Ládọjà, ẹ̀yin kábíyèsí àgbààgbà wọ̀nyí, ṣé bí ẹ sọ ń jọ́ sí pé tí ẹ bá gbọ́ pé àwọn Iswap, àwọn agbésùnmọ̀mí dé, ẹ lọ bẹ̀ àwọn alálẹ̀. Níbo làwọn alálẹ̀ wà? Ṣé èṣe pé wọ́n ti sùn? Àwọn ò gbọ́dọ̀ sùn o, torí tí wọ́n bá fi lè sùn, òun lẹ ti rí yìí, ikú tó ń pọ̀jù gba ẹni, òwe ńlá nípa fún mi. Irú kábíyèsí tó gbóná, torí tí ọba dára ẹ̀ lójú, òun gan ò ní dúró dè wọ́n. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ilẹ̀ jìmọ́ lẹ́sẹ̀. Lọ́rọ̀ ẹ̀ lẹ́yìn Matthew 7:7 ilẹ̀ jìmọ́ lẹ́sẹ̀. Ẹni bá léèyàn níbẹ̀ kó pè kó béèrè. Nítorí kíni? Nílùú bàbá wa, àfi bí ká pẹ̀lú iná ẹ̀kọ́ náà bí wá sí lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ẹ dìde, olóyè Sunday ti dé, àwọn alágbára bíi olóyè Sunday ń bẹ nílùú. Ẹ ṣe pé pàdé kíákíá. Bí bẹ́ẹ̀ kọ́ yóò yíwọ́ o. Onítàgànmọ àbí kí lorúkọ ọba, kábíyèsí ọba yìí, kábíyèsí yóò mọ̀ pé bí ó ṣe rí lọ́jọ́ náà lọ́hùn-ún, òun rèé tó fi múra álẹ̀ dè wọ́n. Mọ́ síbẹ̀síbẹ̀ kádàrá ò ṣe bàbá lóore. Mo gbé fún yín o bàbá, ọ̀run rẹ yín o. Bẹ́ẹ̀ bá tún ráyé wá, akọni náà lẹ́sìn yá. Ẹ dákun ẹ bá ń ṣe àpógàmù yìí, á tún pàdé. Ó dàbọ̀.